tó wọ́n ní bá a bá ń dúpẹ́ lọ́wọ́ yìnyínyìnyín tí ń jẹ́ ká mọ bí tá a dé ká má gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ ganigani tí ń jẹ́ àmọ́ bí tá a kù sí. ẹ tún kú dédé àkókò yìí ò ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó tàn dé nínú ọ̀sẹ̀ yìí. ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. àní kí ló gbẹ̀yìn òjò ńlá tí omítọ̀mí wá fà yìí àti ń pé ìdájọ́ ògan ni omítọ̀mí wá ṣe fún ọkọ àfẹ́sọ́nà ẹ̀gbọ́n rẹ̀ ibi tá a dẹnu dúró sí ní ìjẹrin rèé àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé róró. àní òjò tó rọ̀ yìí lágbára débi ń pé láti ọwọ́ ìrọ̀lẹ́ tó ti bẹ̀rẹ̀ aago 3 òru lòjò yìí tó dá nígbà tí òjò yìí sì dá ó tún kù tí ń fọ́n títí ilẹ̀ ọjọ́ kejì fi mọ́ bí ilẹ̀ ọjọ́ kejì ṣe mọ́ omítọ̀mí wá mú ike ìfàlọ́wọ́ kékeré kan ó sì lọ ṣa ìgbín sínú ike yìí títí ike yìí fi kún ó yà yín lẹ́nu yín pé kí ni omítọ̀mí wá fẹ́ fi ìgbín ṣe bí n bá níná ń jó lórí omi ẹ̀yin ẹ pé kí n lọ kérú rẹ̀ wá. lẹ́yìn tí omítọ̀mí wá gbé àwọn ìgbín yìí délé ó ṣe àwọn ìgbín yìí bó ṣe yẹ kó ṣe é ó ti yé ẹ̀yin ìyá ọlọ́wọ́ ṣíbí tẹ́ wà nílé bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn ìgbín kó tó di jíjẹ. lẹ́yìn tí omítọ̀mí wá ṣe àwọn ìgbín yìí bùṣe ó kó àwọn ìkarahun ìgbín yìí jọ sínú ike yìí ó sì gbé wọnú ìyàrá rẹ̀ lọ ó wá wọ ilé ìdáná ó wá dín àwọn ìgbín yìí gbẹ tẹ́kítẹ́kí lẹ́yìn náà ó bù lọ fún ẹ̀gbọ́n rẹ̀ nínú ìyàrá rẹ̀ toró mọ̀ yín pé ẹ̀gbọ́n tòun fẹ́ràn ìgbín púpọ̀ kí leléyìí ni Bùsáyọ̀ sọ bó ṣe rí Tọ̀mí wá dáhùn yín pé ẹbọ kàǹkà tí ń kagún láyà Bùsáyọ̀ rẹ́rìn-ín ó dìde jókòó sórí ibùsùn rẹ̀ ó ní àbúrò ibo lo ti rí ìgbín tó pọ̀ tó báyìí Omítọ̀mí wá dáhùn yín pé ṣèbẹ́ mọ̀ yín pé òjò rọ̀ mọ́jú mo dẹ̀ mọ̀ yín pé ẹ láìkì ìgbín púpọ̀ àti pé ẹ jẹun dáadáa látọjọ́ yìí torí rẹ̀ ni mo ṣe bá yín dín gbẹ tẹ́kítẹ́kí tẹ́ ẹ bá jẹ tán ó tún kù nílé ìdáná. Bùsáyọ̀ ní ìwọ ọmọ yìí ó mà fọ́nì o ṣe àbúrò mi òun ló fà á ni mo fi fẹ́ràn rẹ dáadáa. ó fa Omítọ̀mí wá mọ́ra ó dì mọ́ ó sì ń fi tayọ̀tayọ̀ jẹ ìgbín yìí. ìyá wọn wá yọjú wò wọ́n nínú yàrá bóyá wọ́n ti ń múra ilé ìjọsìn bíyà wọn ṣe rí wọn ó ní àhàhà Tọ̀mí wá ìwọ náà ò tí ì múra ni Tọ̀mí wá dáhùn ó ní màámi tí mo bá lọ sí ṣọ́ọ̀ṣì ta ló máa dúró ti àǹtí mi nílé àbí ṣé àwọn nìkan la máa fi sílé ni ìyá wọn ní ó dà o ẹ̀gbọ́n àtàbúrò àwa ti ń lọ ìyá wọn ní Bùsáyọ̀ kó o ṣe ọkàn rẹ gírí ni o Ṣẹ́gun ti ṣe tiẹ̀ ṣùgbọ́n kò ṣe tọlọ́hun ó dàbọ̀. ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí. bí Bùsáyọ̀ ṣe jẹ àwọn ìgbín yìí tán àfi bíi wípé ó lo oògùn oorun ni ìṣe ló sùn lọ pọnpọnpọn bí ẹ̀ta. Omítọ̀mí wá wọ ìyàrá rẹ̀ lọ ó wọ́ àwọn ìkarahun ìgbín yìí jáde lábẹ́ ibùsùn rẹ̀ ó gbé e sí àárín ìyàrá rẹ̀ ó gbé ìgò oyin jáde nínú kọ́ńbọ́ọ̀dù aṣọ rẹ̀ ó ṣí ìgò oyin yìí ó sì ń tú u sórí àwọn ìkarahun ìgbín yìí bó ṣe ń tú u sí i ló ń yípo ike ìkarahun ìgbín yìí tí sì ń wí pé bíṣu bá paradà adìyàn bágbàdo bá paradà adẹ̀kọ̀ ọ̀pàpà paradà ọmọ aláré fẹ́ ṣeré ọ̀pàpà paradà ọmọ olóde fẹ́ gbòde lẹ́ẹ̀kan náà ní ketí ìkarahun ìgbékúnú rẹ̀ fọ́fọ́fọ́ yìí yíra padà
ó sì di igbá funfun ńlá kan. Omítọ̀míwá tún tú oyin yìí sórí àwọn ìkarahun ìgbín yìí, ó sì ń yípo rẹ̀. Ó ń sọ pé tatíwere ní tèkúté ilé, àsùnparadà ní tigi àjà. Abíamọ kò ní gbẹ́kún ọmọ rẹ̀ kó má tatíwere. Àṣẹ tí a fi fún mi nísàlẹ̀ omi ni mo fi pe ìwọ Èdítọ́lá ọmọ Ìjọ̀gbọ́ndọlá kó o wá jẹ́ mi níhò ní tèmi, nítorí yeye ọmọ kì í pọmọ àìjẹ́. Èdítọ́lá o, Èdítọ́lá o, ẹ̀ta ní táwo, èjì ní tọ̀gbẹ̀rì. Èdítọ́lá o. Bí Omítọ̀míwá ṣe sọ bẹ́ẹ̀ tán, ẹbọra kékeré kan tí kò ga ju agolo mílíkì kan dọ̀fẹ́ dé. Gbogbo ara ẹbọra yìí dàbí jígí, ó sì ń kọ́nà yìnrìnyìnrìn. ẹbọra yìí lejú kokoko, ó ní ọmọọba Olúwẹ̀rì, kí ló dé tó fi pè mí nípè ìjayà báwọn? Omítọ̀míwá ju ìgò oyin ọwọ́ rẹ̀ sílẹ̀, ó ní Èdítọ́lá, má bínú, àpèjẹ ni mo pè ẹ́ sí, oúnjẹ ni mo ní o wá jẹ. ẹbọra yìí ní òótọ́ ni o, mi ò fura ni, mo ti ń gbóòórùn rẹ̀ tó ń ta sánsàn. ẹbọra yìí fi tayọ̀tayọ̀ fò sínú igbá tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìkarahun ìgbín yìí, ó sì ń fi ọwọ́ méjèèjì rẹ̀ kó o jẹ ní wọ̀mùwọ̀mù. Omítọ̀míwá jókòó, ó ń wo ẹbọra yìí bó ṣe ń jẹun. ẹbọra náà jẹ gbogbo ìkarahun ìgbín yìí tán, ó sì dọ̀bálẹ̀ sínú igbá ọ̀hún, ó sì ń fi ahọ́n rẹ̀ lá gbogbo oyin tó wà nínú igbá ọ̀hún. Lẹ́yìn náà, ẹbọra yìí bẹ́ sílẹ̀ nínú igbá ọ̀hún, ó ní ọmọọba Olúwẹ̀rì, ó kú àlejò mi. Tọ̀míwá dáhùn yín pé Èdítọ́lá, èmi kọ́ ló yẹ kó o kíkú àlejò. Olúbùsáyọ̀ ọmọ Ọmọlọ́lá ló ní kí n bá òun ṣe ẹ́ lálejò. ẹbọra yìí ní kí ló fẹ́ gbà lọ́wọ́ mi tó fi ṣe mí lálejò tó pọ̀ báyìí? Omítọ̀míwá dáhùn ó ní èdì ló fẹ́ gbà lọ́wọ́ rẹ̀, ó fẹ́ kó o bá òun di Olúṣẹ́gun ọmọ Àyànfúnkẹ́ pẹ̀lú aya rẹ̀ Fọláṣadé ọmọ Àjílé, kí àwọn méjèèjì ó mọ súré lọ sọ́jùlé ọ̀run. ṣùgbọ́n wá gbọ́ o, Fọláṣadé ni kó kọ́kọ́ lọ kí ikú rẹ̀ lè jẹ́ sábàbí ikú Olúṣẹ́gun. Kábíyèsí Ọlọ́run má jẹ́ ń tojú ilẹ̀ mọ́lẹ̀. ẹni bá mọ̀ kó wí òróró láyé, ayé yìí tójú sú ni. ẹbọra yìí rẹ́rìn kàkàkàkà, ó ní ọmọọba Olúwẹ̀rì, ó ti di ṣíṣe. ẹbọra yìí sì pòórá. Tọ̀míwá dìde, ó ní má ṣe, ilé ayé ló ń gbé, ẹni bá ṣe ọ̀dọ̀run alákejì. ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni bá dalẹ̀ ó di dandan kó balẹ̀ lọ. irúfẹ́ èdì àtẹ̀fún òní ẹbọra yìí fi mú Ṣẹ́gun àti Fọláṣadé aya rẹ̀. ẹ jẹ́ ń tẹ̀síwájú fẹ̀yìn aráalé. kí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà, Elédùà yọ mí nínú ewu. àní Ṣẹ́gun àtìyàwó Ọ̀sìngí wà nínú ilé tí bàbá ìyàwó fi ta wọ́n lọ́rẹ ní ọjọ́ ìgbéyàwó wọn. ṣé ara àǹfààní tó ràn mọ́ Ṣẹ́gun lójú rèé tó fi gbà láti fẹ́ ọmọ ọ̀gá rẹ̀? ọ̀pọ̀lọ́ Ṣẹ́gun ríbi tútù bá sí, kò tiẹ̀ rántí Fọláṣadé tó gba ọdún 5 lọ́wọ́ rẹ̀. ní ọjọ́ tí Fọláṣadé sọ ọdún orí rẹ̀ fún Ṣẹ́gun, èsì tí Ṣẹ́gun fún un ní pé ọjọ́ orí kò ní ohunkóhun ṣe nínú ọ̀rọ̀ ìfẹ́. níbi tí wọ́n jókòó sí nínú yàrá ìgbàlejò wọn, Ṣadé ní ayọ̀ mi, ó mọ̀ bínú mi ṣe dùn tó, ṣé pé èmi náà lè lọ́kọ láyé mi? Ṣẹ́gun ní bó ṣe máa ń rí nìyẹn ò ìfẹ́ mi, kí àwa èèyàn tó débi tá ń lọ, ọ̀pọ̀lọpọ̀ ibi tá a fẹ́ lọ la mọ̀ dé. Ṣadé ní mo dúpẹ́ pé mo débi ayọ̀ mi. Ṣẹ́gun náà ní mo dúpẹ́ pé èmi náà pàdé egungun ìhà mi. àwọn méjèèjì rẹ́rìn-ín, wọ́n dì mọ́ra wọn lórí ìjókòó. ẹ̀ẹ̀kan náà ní Ṣadé súndì sẹ́yìn tó fi ọwọ́ bomú rẹ̀ tó ní kí ló mú báyìí? Ṣẹ́gun ṣoṣo ni. Ṣẹ́gun ní ìṣó bíi ti báwo? èmi ò gbóòórùn kankan ní tèmi o. Ṣadé ní báwo lo ṣe fẹ́ gbóòórùn? o ò lè gbọ́, ìgbà tó jẹ́ oníṣòyà ni ẹ́. Ṣẹ́gun dáhùn yìí pé ṣé mi ni oníṣòyà? Ṣẹ́gun fìbínú dìde, ó fi ọwọ́ gbá àyà, ó ní èmi nìwọ ọmọ oníbàjẹ́ yìí ń pè ní oníṣòyà. Ṣadé náà fò dìde, ó ní láyéláyé rẹ̀ má ẹ́fà pè mí ní ọmọ oníbàjẹ́ mọ́. àwọn fámìlì ẹ nílé yín lọ́hùn-ún ni oníbàjẹ́. Ṣẹ́gun ní àwọn fámìlì tèmi lẹ́nu rẹ̀. Ṣadé
ṣé kìí ṣe ń pé orí rẹ̀ dàrú ṣá? Ṣadé ní èmi lórí rẹ̀ dàrú àbí? Màá wá hùwà ẹni torí rẹ̀ dàrú fún ẹ. Lẹ́ẹ̀kan náà ní Ṣadé kó ìfọ́tí bo Ṣẹ́gun. Ṣẹ́gun fi ọwọ́ mú etí rẹ̀ ó ní yéè. Ṣadé ó gbá mi létí. Ṣadé ní yes mo gbá ẹ, kí ló fẹ́ ṣe? Ṣẹ́gun ní tí mo fẹ́ ṣe àbí wàá ríran wò lénìí, ìwọ dúró dè mí. Ṣẹ́gun sáré wọ ilé ìdáná lọ, ó sáré jáde pẹ̀lú ọ̀bẹ tuntun lọ́wọ́. Bí Ṣadé ṣe rí ọ̀bẹ lọ́wọ́ Ṣẹ́gun tó sì rí ojú Ṣẹ́gun tó ti ń ranko ló bẹ̀rẹ̀ sí ní pariwo ha Ṣẹ́gun ọ̀bẹ. Ṣẹ́gun ní bẹ́ẹ̀ ni màá pa ẹ́, tí mo bá pa ẹ́ tán màá gbé òkú rẹ ránṣẹ́ sí àwọn òbí rẹ tí wọn ò kọ ẹ̀. Ṣẹ́gun pakuru mọ́ Ṣadé. Ṣadé sá sẹ́yìn. Bí Ṣadé ṣe ń sá sẹ́yìn bẹ́ẹ̀ ni Ṣẹ́gun súnmọ́. Nígbà tí Ṣadé rí i pé ọ̀rọ̀ tí òun pè lówè ó ti fẹ́ mọ́ lárónú ló bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀. Ó ní Ṣẹ́gun jọ̀ọ́ nítorí Ọlọ́run fi ọ̀bẹ ọwọ́ rẹ sílẹ̀. Ṣẹ́gun ní eré ló rò pé mò ń bá ẹ ṣe àbí? Ṣadé ń sá kiri inú ilé ó sì ń pariwo ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ gbà mí o. Ṣẹ́gun jọ̀ọ́. Ṣẹ́gun ò dá lóhùn, ó ń fi ọ̀bẹ lé kiri inú yàrá ìgbàlejò wọn ó sì ń sọ pé lónìí ló máa kú. Ṣadé mórílẹ̀ ẹnu ọ̀nà àbájáde láti sá síta. Bó ti ní kóun yí kọ́kọ́rọ́ ẹnu ọ̀nà láti ṣílẹ̀kùn, Ṣẹ́gun sáré súnmọ́ ó gún lọ́bẹ látẹ̀yìn. Bí Ṣadé ṣe yíjú padà sí Ṣẹ́gun, Ṣẹ́gun fa ọ̀bẹ yọ lára rẹ̀ ó tún tì í bọ̀ níkùn. Lẹ́ẹ̀kan náà ní Ṣadé mú ẹ̀yìn lọlẹ̀ ó sì ṣubú lulẹ̀ sínú àgbàrá ẹ̀jẹ̀ ó sì sọ orí nù bí ẹdìrẹ kérésì tí ẹ̀mí ṣẹ̀ṣẹ̀ bọ́ lára rẹ̀. Lẹ́ẹ̀kan náà lẹ́nìkan ṣílẹ̀kùn láti tà. Ìyá Adé tó ń gbé inú ilé tó fẹ̀gbẹ́ kan ilé wọn ló wọlé. Bó ṣe wọlé ló ní ariwo àǹtí là ń gbọ́, ṣé kò sí? Bí ìyá Adé ṣe tajú kán lórí Fọláṣadé nínú àgbàrá ẹ̀jẹ̀ nílẹ̀ pẹ̀lú ọ̀bẹ níkùn. Ìyá Adé pariwo ha ló bá sáré jáde lọ lẹ́lẹ́lẹ́ ó sì ń pariwo ń pé ará àdúgbò ẹ gbà wá o, bọ̀dá ti gún àǹtí pa o. Lẹ́ẹ̀kan náà ojú Ṣẹ́gun wálẹ̀ wọ̀ ó sáré bẹ̀rẹ̀ tí òkú Fọláṣadé nílẹ̀ ó gbé orí rẹ̀ sókè ó ní Ṣadé jọ̀ọ́ dìde, aré ni mò ń bá ẹ ṣe, ó sáà mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Ó gbé orí Ṣadé sílẹ̀ ó ní yéè mo dáràn, Ṣadé ti kú. Wọ́n gbé Ṣẹ́gun ó di gbágáhùn, òṣùpá olóyin di òṣùpá oníwọ̀fún. Ìdààmú bá àwọn ẹbí Ṣẹ́gun. Wọ́n bẹ̀ bàbá Ṣadé títí bàbá Ṣadé fà á kékọ́rí o. Ó ní àfi kí Ṣẹ́gun lọ bá ọmọ tòun níbi tó rán an lọ. Àwọn ẹbí Ṣẹ́gun wá agbẹjọ́rò méjì tó dáńtọ́ láti lè yọ ọmọ wọn kúrò nínú àjàgà tó há sí yìí, ṣùgbọ́n gbogbo ìlàkàkà àwọn agbẹjọ́rò yìí pàbó ló já sí o. Torí ọ̀rẹ́ bàbá Ṣadé ni adájọ́ àgbà tí ẹjọ́ yìí ń bẹ ní ìkáwọ́ rẹ̀. Lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò, adájọ́ dá ẹjọ́ ikú fún Ṣẹ́gun. Ó ní kí wọ́n lọ yẹgi fún un títí kí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Gbogbo àyíká ilé ẹjọ́ mì tìtìtì. Ariwo ẹkún sọ fún àwọn ẹbí Ṣẹ́gun. Àwọn oníròyìn ń kọ̀kọ́ kúkọ̀. Gbogbo ohun tí wọn ò gbọ́ ni wọ́n ń kọ jáde síta. Àwọn kan ní níṣe ni Ṣẹ́gun fẹ́ fi ìyàwó rẹ̀ ṣoògùn owó. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń gbóṣùbà ó káre fún adájọ́ yìí fún ẹjọ́ tó dá fún Ṣẹ́gun. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ èèyàn ń bẹnu àtẹ́lu ẹjọ́ tí adájọ́ yìí dá fún Ṣẹ́gun, tí wọ́n sì ń gbé adájọ́ yìí ṣépè ní mẹ́sàn-án mẹ́wàá. Ṣé ìlú gángan kúkú lọ̀rọ̀ lé ayé? Ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Àwọn ọ̀rẹ́ Bùsáyọ̀ mú ìròyìn ìdájọ́ ikú tí wọ́n dá fún Ṣẹ́gun lọ bá Bùsáyọ̀ nílé. Bùsáyọ̀ pariwo ha ẹjọ́ ikú kẹ̀ yéè mo gbé o, ó sì bú sẹ́kún gbàràgàdà. Tọ̀míwá sáré jáde láti ilé ìdáná tó wà, ó wá wo ohun tó fa ẹkún fún ẹ̀gbọ́n rẹ̀. Ó ní àǹtí mi kí ló ṣe yín? Bùsáyọ̀ dáhùn ó ní Tọ̀míwá tèmi ti bá mi, wọ́n ti dájọ́ ikú fún Ṣẹ́gun. Tọ̀míwá ní nígbà yẹn wá ń kọ́, ṣé torí rẹ̀ lẹ ṣe ń sunkún? Ẹjọ́ kí lẹ̀yin rò pé kí wọ́n dá fún ọ̀dàlẹ̀ apààyàn yẹn tẹ́lẹ̀ tó ju ẹjọ́ ikú lọ? Bùsáyọ̀ ní mo jẹ́rìí Ṣẹ́gun, kò
kò lè pààyàn ní Ṣẹ́gun tí ò lè dá ẹdìyẹ pa ẹjọ́ ikú kẹ̀ ṣebí wọ́n tiẹ̀ fi sẹ́wọ̀n gbére ha mo gbé o Tọ̀míwá ní ikú yẹn gan-an ló tọ́ sí níkẹ́ni bẹ́ẹ̀ ni Tọ̀míwá ikú gan-an ló tọ́ sí bọ̀bọ́ ọ̀dàlẹ̀ yẹn Bọ́lá ní ẹ má dá Bùsáyọ̀ lóhùn jàre ìfẹ́ burúkú ló ń yọ ọ́ lẹ́nu Tọ̀míwá sọ fún ẹ̀gbọ́n rẹ̀ ó ní ẹ wò ó omi ló pọ̀ lójú yín ẹ sunkún yẹn dáadáa tí n bá ti ro sẹ̀mú tán màá bá yín gbé ike wá kẹsùn sí dáadáa. àwọn ọ̀rẹ́ Bùsáyọ̀ ní wàá gba yìí ń tiẹ̀ àbúrò wa tó ṣá prapra tètè lọ́rọ̀ sẹ̀mú yẹn jàre jẹ́ kí sẹ̀mú yẹn ṣe mẹ́lẹ́mẹ́lẹ́ dáadáa fi Bùsáyọ̀ ńlẹ̀ ń tiẹ̀ tí kò bá fẹ́ jẹ sẹ̀mú àwa ó jẹ sẹ̀mú. Tọ̀míwá ní wọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀ wọn ò jẹ́ lájẹyó ni torí òní gangan lọ́jọ́ ayọ̀ wọn. ẹ wò ó mò ń bọ̀ Tọ̀míwá padà sílé ìdáná bó ṣe délé ìdáná ó ní àkútúkú rẹ̀ lọ́nà ọ̀run ṣíọ̀ ọ̀dàlẹ̀ ọmọ adarí hùrùn ó pòṣé ó súnmọ́ omi tó wà lórí iná gáàsì ó yẹ̀ ẹ́ wò gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ ọkùnrin mo ní kẹ́ ẹ rọra ṣe kẹ́ mọ́ bá roge oyin. ìgbésí ayé Omítọ̀míwá ń tẹ̀síwájú ta lọmọkùnrin ọ̀hún tó ṣe ìgbéyàwó pẹ̀lú Omítọ̀míwá Adémọ́lá ni wọ́n ń porúkọ ọkùnrin ọ̀hún ṣé lóòótọ́ ni pé Omítọ̀míwá kú lọ́jọ́ ìgbéyàwó kí nìdí gan tó fi já sí pé Démọ́lá ló ṣàgbákò Omítọ̀míwá gbogbo ẹ̀ ẹja fìpàdé sí ọjọ́ 5 lórí àkọ́tún ètò. ó ṣe mí kò ṣọkọ torí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèmi mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní màá wá ẹ̀yin ní màá bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nẹ̀wọ̀ ẹni tó bá ní mọ́bọ̀ òní ní débà o Muhammadu Akóredé baba Kóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹsọ̀mídà Sẹ́ríkì ọlọ́pọlọ nàmbọ̀ wọ́nà máyégún gbogbo sọ̀rọ̀ mò ń dágbére lórí ètò kìí ṣe kú kìí ṣe tàrùn ìpàdé mi àti ó tó dọjọ́ 5 bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbẹ́ ẹ fẹ́ pè mí sí àkíyèsí àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí àbẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lágbolé ìtàn ọmọge omi ẹ pè mí sórí nọ́mbà tẹ́tìmọ̀ bí ẹni mowó 97 74 76 51 títí ọjọ́ 5 tá a tún máa pàdé mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. àgbànigbà mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú. àní abuké tó lóun ó ta òkìtì 6 nítorí 6 ẹ bá ń sọ fún yín pé ẹni ẹlẹ́ni ni ó bá náwó rẹ̀ ẹ tó kú dédé àkókò yìí ò ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó tàn dé nínú ọ̀sẹ̀ yìí ìtàn ọmọge obì tá ń bá bọ̀ àátún máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. àní tí a ní ọmọkùnrin náà tó ṣe ìgbéyàwó pẹ̀lú Omítọ̀míwá ṣé lóòótọ́ ni pé Omítọ̀míwá kú ní ọjọ́ ìgbéyàwó ibi tá a dẹnu dúró sí ní ìjà àrùn rèé àátún máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. tábà ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. àní Démọ́lá ọkọ àfẹ́sọ́nà Omítọ̀míwá yọjú sí àwọn òbí Tọ̀míwá láti mú ọjọ́ ọmọ mi mọ̀ ẹ́ wọ́n sì fi ẹnu kò sí sátidé tó parí oṣù ní ọjọ́ ọmọ mi mọ̀ ẹ́ yìí ni àwọn ẹbí Tọ̀míwá fún wọn ní ọjọ́ ìgbéyàwó àti ìwé àwọn ohun ìdáná ìpalẹ̀mọ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu
inú tọkọtaya ojú ọ̀nà ń dùn bí ènìyàn bá gun ẹṣin nínú wọn kò ní kọsẹ̀ rárá ṣùgbọ́n ìdùnnú tọkọ yàtọ̀ sí ìdùnnú ìyàwó ìdùnnú wọn ò papọ̀ rárá. inú Démọ́lá ọkọ ìyàwó ń dùn yín pé láìpẹ́ òun ó kúrò lẹ́gbẹ́ àpọ̀n tí olólùfẹ́ tòun yóò sì mọ pọ̀ ata sí òun lẹ́nu ní gbogbo ìgbà. ṣùgbọ́n inú Tọ̀míwá ìyẹn ìyàwó ń dùn yín pé ọwọ́ òun ti fẹ́ tẹ kọ́kọ́rọ́ májẹ̀mú tí òun yóò fi padà sísàlẹ̀ omi. ṣé àjò kúkú ní dùn kó dàbí ilé kòkó ń tàgbé. ẹ̀gbọ́n náà ta ni Démọ́lá? kí nìdí tó fi jẹ́ ń pé Démọ́lá ló ṣàgbákò Mítọ̀míwá? ẹ jẹ́ á gbọ́ àlàyé nípa Démọ́lá náà kó má bàa rú wa lójú. àní Démọ́lá ti ní àfẹ́sọ́nà rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń porúkọ rẹ̀ ní Ṣaléwá. díẹ̀ ló kù kí Démọ́lá ó pokùnso nígbà tí Ṣaléwá àfẹ́sọ́nà rẹ̀ sọ fún yín pé òun ò ṣe mọ́. torí Ṣaléwá ti ro Démọ́lá pín pé ọjọ́ iwájú rẹ̀ ò lè dára. ṣùgbọ́n alàgbà kan ti ríran sí wọn tẹ́lẹ̀ yín pé adùn ni ó gbẹ̀yìn ìfẹ́ wọn. Démọ́lá ń bẹ Ṣaléwá yín pé ṣàánú mi ṣé torí iṣẹ́ tí mi ò tí ì rí gbogbo rẹ̀ sì máa dára lọ́jọ́ kan. rántí àsọtẹ́lẹ̀ Olúwa nínú ìrìn àjò wa. Ṣaléwá dáhùn ní pé àsọtẹ́lẹ̀ Olúwa àbí àsọtẹ́lẹ̀ alàgbà Jeremáyà? àsọtẹ́lẹ̀ yẹn gan-an ló jẹ́ kí n ní sùúrù di àsìkò yìí ṣùgbọ́n ó ti wá sún mi pò. torí pé ìrètí pípé amọ̀ ṣọkàn láàárẹ̀ ìwọ náà fi ojú inú wò ó. ìyàrá kan péré náà nìwọ àtìyá rẹ̀ ń gbé nílé mọ̀lẹ́bí yín. kò sí iṣẹ́ gidi lọ́wọ́ rẹ̀. àbí nínú iṣẹ́ 3 kọ́bọ̀ tó ń ṣe yìí ló ti fẹ́ rí owó gba yàrá kan débi pé ó gba yàrá kan ọ̀dẹ̀dẹ̀. ọdún wo ló fẹ́ towó nǹkan ìdáná àti ìgbéyàwó jọ? pẹ̀lú ọjọ́ orí mi yìí Ọlọ́run ò ní jẹ́ kí n bímọ sínú ìṣẹ́ àti òṣì. ṣé ọjọ́ iwájú tí alàgbà sọ pé yóò dára rèé? láti ọdún 4 tèmi àti ẹ ti jọ ń fẹ́ra wa kò sí yàtọ̀ kankan. báyìí ni Ṣaléwá ṣe bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì jẹ́wọ́ fún ọ̀dọ́mọdé olówó kan tí máa ń wá ṣe fàájì ní ilé ìtura tó ti ń ṣiṣẹ́. ṣé ọ̀dọ́mọdé olówó yìí kúkú ti ń da Ṣaléwá láàmú tẹ́lẹ̀ tó sì ti ń ṣèlérí fún yín pé òun yóò tọ́jú rẹ̀. ṣùgbọ́n torí Démọ́lá ni Ṣaléwá ò fi gbà fún un. ṣùgbọ́n ní báyìí Ṣaléwá jẹ́wọ́ fún ọ̀dọ́mọdé olówó yìí. wọ́n kúkú ti sọ tẹ́lẹ̀ yìí pé owó lobìnrin mọ̀. lẹ́yìn oṣù kan tí Ṣaléwá já Démọ́lá sílẹ̀ ó pàdé ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n jọ lọ ilé ìwé gíga. ọ̀rẹ́ rẹ̀ yìí ò mọ̀ yín pé òun àti Démọ́lá ti fira wọn lẹ̀. ọ̀rẹ́ rẹ̀ yìí bá kí i kú oríire. Ṣaléwá ní oríire ti kí nìyẹn ọ̀rẹ́ mi? ọ̀rẹ́ rẹ̀ ní má pìrìtẹ́ndì fún mi jọ̀ọ́. ṣebí ọ̀nkú Démọ́lá ni máníjà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà níbi iṣẹ́ mi. ẹ sì tó kú oríire ti mọ́tò tuntun tí ilé iṣẹ́ gbé fún un náà. ọ̀rẹ́ mo bá ẹ dúpẹ́ àsìkò ìgbádùn rẹ ló dé báyìí. àṣọdá kéèyàn máa ní sùúrù ládùúrú ìyà tó ti bá ọ̀nkú Démọ́lá jẹ. èèyàn ní fún mi ní nọ́mbà rẹ jọ̀ọ́ mò ń kánjú lọ síbì kan. màá pè ẹ́ tó bá dalẹ́ kó o bá mi kí ọ̀nkú Démọ́lá tó o bá délé. gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ ọ̀rẹ́ yìí ò mọ̀ yín pé Ṣaléwá àti Démọ́lá ti fira wọn lẹ̀. pẹ̀lú ìyàlẹ́nu ni Ṣaléwá fi sọ nọ́mbà rẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀. ó sì ń wo ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú ìyanu títí ó fi lọ. ó wá ní Démọ́lá ríṣẹ́ ó tún jẹ mọ́ níjà lọ́jọ́ wo sọ́jọ́ wo ó tún gba mọ́tò tuntun. ókè Ọlọ́run ò ní pẹ́ nìkan lẹ́kùn. ọkọ tèmi náà máa ra mọ́tò fún mi jọ̀ọ́. ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọdún kan ń pè lọ. Ṣaléwá ń retí kí ọ̀dọ́mọdé olówó yìí mú un lọ fi hàn àwọn òbí rẹ̀ ṣùgbọ́n kò gbọ́ nǹkan kan. wọ́n lẹ́ni tó bá dákẹ́ tara rẹ̀ yóò bá a dákẹ́. Ṣaléwá bá kúkú lahùn ó pe ọ̀dọ́mọdé olówó yìí. ó ní Níyì ọjọ́ wo ló máa mú mi lọ hàn àwọn òbí rẹ̀? Níyì dáhùn ó ní fún kí nìyẹn o kò yé mi o. ǹjẹ́ ó ṣeé ṣe ṣá kí n mú àlè mi lọ fi hàn àwọn òbí mi? orí Ṣaléwá lọ aago gbráhùn ẹ̀fọ́rí àbádì sì mú un lójijì.
ó fi tipátipá bẹ̀rẹ̀ ìpè àlè bíi ti báwo. Níyì dáhùn ó ní ẹ̀yin obìnrin ẹ ò mà nítẹ́lọ́rùn mo gba ilé gidi fún ẹ mò ń tọ́jú rẹ dáadáa ó ti dùn mọ́ àbí ó wá ròyìn pé kó o kúkú ta tán sọ́dọ̀ mi lẹ́yìn ìyàwó méjì tí mo gbé sílé gan ẹ̀mí mi ti fẹ́ bọ́ ni mo ṣe ròyìn pé kí n wá ẹni tó máa fún mi nífọ̀kànbalẹ̀ níta tó o bá ti ṣetán láti márì ìwọ ni kó o jára rẹ̀ kó o tètè wá ẹni tó síríọ̀sì láti fẹ́ kí èmi náà tún tètè wá ọmọ ẹlẹ́lẹ̀ tí mà fi pàrònú rẹ́ ìyàwó kẹ̀ apanilẹ́rìn lọmọ ṣàléwá yìí ṣá. Níyì rẹ́rìn ọ̀rọ̀ tí Níyì sọ yìí ń ṣe ṣàléwá bí àlá ó ń sọ sọ́kàn yìí pé ìyàwó méjì ṣé pé Níyì ti níyàwó nílé pẹ̀lú ọjọ́ orí rẹ̀ yìí àlè òun pàrònú rẹ́ gbogbo rẹ̀ ní ṣàléwá ń rò lọ́kàn ìṣe ló ń wò bí àgùntàn títí tí Níyì fi wọ balùwẹ̀ lọ tó sì lọ bomi sára. ṣàléwá jókòó rẹpẹtẹ bí onínáwó tí òjò ba ìnáwó rẹ̀ jẹ́. Níyì múra tán ó dágbére fún ṣàléwá ó ní tó o bá nílò nǹkankan kó o pè mí ọmọ ńlá ń ṣe fàájì lọ ń tiẹ̀. ṣàléwá kò fèsì kankan Níyì gan kò wojú rẹ̀ rárá ṣèbí ẹni tó bá wojú ìyàwó ni ó mọ̀ pé ìyàwó ń sunkún. fàájì pọ̀ fún Níyì nígboro ju ń pé kò mọ̀ ká gbọ́gbọ́ pẹ̀lú obìnrin kan lọ. ṣàléwá bó sẹ́kún gbàràgàdà ọ̀rọ̀ ṣàléwá di afàdápakún ikún sálọ àdá sọnù. àdánù ńlá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe ṣàléwá. àkọ́kọ́ rèé ó torí owó ó pàdánù ìrìn àjò ọdún 4. ìkejì kí Níyì bá lè mọ̀ ń pé ó mú ìfẹ́ tàwọn ní òkúkúdùn ó kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ nílé ìtura tó ti ń ṣiṣẹ́. àdánù kẹta rèé èyí owó tó fẹ́ gbà lọ́wọ́ Níyì kó máa fi ṣiṣẹ́ kò tí ì rí i gbà. àdánù kẹrin rèé o owó ilé tí Níyì gbà fún kò lè lò ju oṣù 2 lọ tówó ilé yìí ó fi tán. ṣèbí àdúrà tá ń gbà ní pé ká má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́. ṣàléwá ti sáré mọ́tò kọlù bàálù báyìí. ó sunkún títí ojúlówó ọ̀ràn ń ṣẹ́. ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó pe Níyì ó sì ń ṣe onírúurú èpè ìfàyàláyà fún Níyì. Níyì jágbe mọ́ yín pé ìfàyàláyà ìwọ àti tani ṣé mi ò sanwó ìfàyàláyà fún ẹ nì àbí owó babaláku bàbá rẹ ló fi gba ilé tó ń gbé àbí owó tí mo ń fún ẹ lóṣooṣù ìyáláyà rẹ ló ṣiṣẹ́ rẹ̀ sí mi lápò jádànù lórí aago fún mi jọ̀ọ́ akóṣìbérò ọ̀lẹ́ olè aṣẹ́wó. Níyì pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́ ọ létí. ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ṣàléwá ṣe ọkàn gírí ó rò ó pé bíwájú ò bá ṣe lọ ó yẹ kí ẹ̀yìn ṣe padà sí. ó ṣe àìsàn ìfẹ́ ráńpẹ́ lẹ́yìn oṣù 2 ó tọ̀ alàgbà Jeremáyà lọ láti lọ jẹ́wọ́ gbogbo ìwà ọ̀dàlẹ̀ tó hù sí Démọ́lá fún alàgbà. ṣé látìgbà tó ti já Démọ́lá jù sílẹ̀ kò kúkú lọ lé ìjọsìn alàgbà Jeremáyà mọ́. nígbà tó dé ọ̀dọ̀ alàgbà Jeremáyà kí ló ṣẹlẹ̀ kí ni alàgbà sọ fún ẹ jẹ́ ń tẹ̀síwájú fẹ̀yìn aráalé. ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. àní bí ṣàléwá ṣe dé ọ̀dọ̀ alàgbà Jeremáyà tó kó àlàyé tó ṣe fún alàgbà Jeremáyà sọ fún ṣàléwá ń pé kó padà sọ́dọ̀ ọkọ àárọ̀ rẹ̀ kó lọ bẹ̀ẹ́ dáadáa. ṣàléwá ní alàgbà ṣé ẹ dẹ̀rò pé Démọ́lá máa dáríjì mí ṣá. alàgbà sọ fún yín pé kí ló dé tí ò ní dáríjì ẹ́ à ń ṣe Ọlọ́run ọ̀gá ògo ó ń dáríjì wá káwa má sọ ti ènìyàn ẹlẹ́ra ara lásánlàsàn. ṣàléwá ní alàgbà ṣé Démọ́lá dẹ̀ máa fẹ́ mi padà báyìí? alàgbà ní kò sí ohun tó ṣòro ṣe fún Ọlọ́run ọ̀gá ògo láti ṣe. ìwọ bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run rẹ̀ tó o sì gbàdúrà dáadáa tó o sì fi àwẹ̀ tì í pẹ̀lú àsọtẹ́lẹ̀ Olúwa nínú ìrìn àjò ẹ̀yin méjèèjì ó dájú ń pé dídùn lọ́sàn yóò so. kí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà Elédùà yọ mí nínú ewu. ṣàléwá kúrò lọ́dọ̀ alàgbà ó ṣèwádìí ilé tí Démọ́lá ń gbé ó sì kọrí síbẹ̀
ẹgbọ́n náà ṣe Démọ́lá dáríjì ìyàwó àmútọ̀run rẹ̀ wá ṣé Tọ̀míwá jẹ́wọ́ kí Démọ́lá ó fẹ́ yàwó lé ẹgbọ́n náà ṣe lóòótọ́ ni Omítọ̀míwá kú lọ́jọ́ ìgbéyàwó irú ikú ògàn ló pa Omítọ̀míwá lọ́jọ́ ìgbéyàwó rẹ̀ nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn ẹ̀já fìpàdé sí ọjọ́ mẹ́rin lórí àkọ́tún ètò. ó ṣe mí kò ṣọkọ orí ẹ̀dẹ́bínú ó sùn lẹ́lẹ̀. pé mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékelèké mi ṣetán rèlú ìkẹfùn mi máa fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tìní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wọ ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammadu Akówódé Babakóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹsọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ nà máyégún gbogbo sọ̀rọ̀ mò ń dágbére lórí ètò kìí ṣe ti kú kìí ṣe tààrùn ìpàdé mi àti òtún dọjọ́ mẹ́rin bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa lórí ètò yìí ẹ pè mí sórí nọ́mbà tẹ́tìmọ̀ bí ẹni mowó 97 74 76 51 títí ọjọ́ mẹ́rin tá a tún mọ́ pàdé mi ò fi sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. àgbà nígbà mi èèmọ̀ rẹ̀ orí mi.